kú dédé àsìkò yìí mo kẹ́yìn olólùfẹ́ mi nílé lóko ní ẹ̀yìn òdì níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò ìbá fẹ́ dé ìmọ̀mọ́ yín náà ni Dr. Aviz Abolade ọmọ Aramide tí ẹ ti mọ̀ mo kúnlẹ̀ mo pàkún mọ́ àfojúdi kò sí lọ́rọ̀ mi mo júbẹ̀ yín ajúnilọ ìbẹ̀yìn àgbàlagbà ìbà oṣó ìbàjẹ́ ìbà kanajẹ́gbọ́n bàbá kókó ìwúlàgbòdò bàbá lóṣùn mo júbà yín lónìí o ẹ̀yin àfáà tinú yín mọ́ tẹ́ ẹ̀yà wòlíì ìbà lọ́wọ́ ẹ̀yin ìbẹ̀yìn pásítọ̀ àgbààgbà pásítọ̀ mo júbà yín lónìí o ìbà lọ́wọ́ ẹ̀yin ìbà lọ́wọ́ gbogbo adáhunṣe ìbà olúwo ìbà pènà ẹ jẹ́ kí a tẹ̀lé yí pẹ́ torí àtẹ̀pẹ́ ọlọ́run ní tẹ́jẹ́jẹ́ àjòjì àtẹ́ gìrìgìrì àmọ̀kan oṣù nírẹ̀yìn ẹgbẹ̀rin kété ọ̀nà níyẹn ní ẹ̀rìn tí ń rìn igbó gbàlẹ̀ nírẹ̀yìn eégún ilẹ̀ bó pè ọ́ ó díá fún Ọ̀rúnmìlà níjọ́ tí ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sí ìkọ̀lé ayé Ọlọ́runmìlà wọn ni wọ́n ń péjọ pa ní lóde sáláyé ni wọ́n ní bíi tó ń kọ́ wọ́n nítorí kíni ó ní àjàsọ ìlọ́mọ èké jáwé ẹ̀gẹ́lẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá wa báyìí ẹ mọ̀ gbé wa jùlẹ̀ ni torí àjàsọ ìlọ́mọ èké jáwé ẹ̀gẹ́lẹ̀ lápapọ̀lọ́ tí òjọ kọ̀ǹkọ̀ á filẹ̀ ni àṣeburúkú ni àṣeré ni ẹ gbé wa jùlẹ̀ nítorí pé àjàsọ́lẹ̀ lọ́mọ èké jáwé ẹ̀gẹ́lẹ̀ gbogbo ọ̀tá wa pátápátá àwọn làárẹ̀ yìn wọn àwọn làárẹ̀ yìn wọn méjì làdúrà méjì ní àdúrà gbogbo tá a fẹ́ Ọlọ́run á bá wa fẹ́ gbogbo tí a kọ̀ Ọlọ́run á bá wa kọ̀ àníní gbé sọnù bí ò ṣe bí ọmọ eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹni tí àtọ̀ rẹ̀ bá sàn àbẹ́ni tí kò lè ṣe déédéé ní ọ̀dọ̀ ìyàwó ẹ̀ náà ni a mú wá fún wa lónìí kí ni kátà máa lọ wá ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí bá mi share program yẹn bá mi like ìyẹ comment mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ̀ ń fún wa ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan mo dúpẹ́ lọ́wọ́ yín o àbùdín tolókun àbùdín ti ọlọ́sà owó ò ní wọ́n lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa tó ti yẹ amúbárò yín àti ìwé àtọ̀jọ gbádùn ara wa lénìí bí àwọn bàbá wa ṣe ń gbádùn ẹ̀kọ́ gbóná amúbárò yín àti ìwé o ẹ kájọ yára wa ní ọgbọ́n kájọ bomi ọgbọ́n wẹ̀ kí àjọ bomi ọgbọ́n mu ẹni tí àtọ̀ rẹ̀ bá sàn àbí ẹni tí ò lè ṣe déédéé lọ́dọ̀ aya rẹ̀ kí ni kátà máa wá àtẹ̀mí àti ànídẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ aya wa bá mi lọ wá ewé àbo àti egbò àbo ewé àbo egbò àbo gbogbo ń ṣe ẹ̀rù jù ẹ bá mi wá bàká àti ẹ̀pákún bàká àti ẹ̀pákún pẹ̀lú egbò àìdán tọ̀rọ̀ egbò àìdán tọ̀rọ̀ kí ló máa ń fa kí àtọ̀ ọkùnrin kó sàn àbí kí ọkùnrin má lè gbéra bí ọkùnrin ẹ ká ṣọ́ra fún àwọn nǹkan dúdùn láti máa jẹ ìyẹn fún nǹkan tí ò gbéra ẹ ṣọ́ra fún nǹkan dúdùn ẹ ṣọ́ra fún àmujù ọtí bá pọ̀ lápọ̀jù ó máa ń fa tí nǹkan ò fi ní gbéra bó ṣe yẹ kó gbéra kódà tí a bá kó àrùn látara ilé ìyàgbẹ́ ni àbí ilé ìtọ̀ àbí ìbálòpọ̀ láàrin akọ sí abo ó ṣeé ṣe kí a máa rí àwọn ìpèníjà báyìí tí jẹ̀díjẹ̀dí bá ti pọ̀ jù lára ó máa ń fa kí ọkùnrin má lè ṣèṣe ọkùnrin ó ti yé yín tọ́tí bá pọ̀ lápọ̀jù ó ṣeé ṣe kí àtọ̀ ọkùnrin kó sàn ó ṣeé ṣe kí ó sàn ó ṣeé ṣe kí ó sàn àwọn kan tá a máa ṣe náà ni mo ti ṣàlàyé fún wa yìí bá mi lọ wá gbogbo ń ṣe ẹ̀rù jù gbogbo ń ṣe ẹ̀rù jù àti bàká tẹmọtán pè ní bàká mọ́ wá lọ́dọ̀ àwọn lẹ́kùlẹ́jà ẹlẹ́fẹ́ ra gbogbo ń ṣe ẹ̀rù jù bàká àti ẹ̀pákún bàká ẹ̀pákún ewé àbo àti egbò àbo pẹ̀lú àìdán tọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń dá sí ètò yìí ẹ ṣé o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń fi nǹkan rán ni sí wa níbikíbi tí olúkálùkù wa bá wà àna Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ ojú wa ò ní fọ́ etí wa ò ní di ìbànújẹ́ wa kéré ó tóbi kò ní wọlé báyìí ní àsín gbòrògbòdò ayé kò ní lù fún ajó àní sìnkú aya àní sìnkú ọmọ àní dẹni àkọlẹ̀bò ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa tí a ti ṣe ní ọlọ́kan òjọ̀kan a ní àgbo ìsétọ̀ a ní àgbo jẹ̀dí a ní àgbo márale bákan náà a ní
àgbo obìnrin tó bá ń wá oríṣiríṣi àgbo tí ẹ bá fẹ́ ó wà ní ọ̀dọ̀ wa. Wa ní orúkọ iléeṣẹ́ wa náà ní Afisco Tradomedical Company, a fi kalẹ̀ sí ìlú Ìkòròdú. Níbikíbi tí ẹ bá wà, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́, ojú tiwa náà ò ní fọ́ o, etí wa náà ò ní di, àní rí ń gbé sọnù bí kì í ṣe bí ọmọ. Àárí ná, àárí lò, àárí jẹ, àárí mu, àní báráyé fọwọ́ tì í. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, àtọ́lá lẹ́kọ̀ọ́ wálé wá bá wa, wọn ò ní fi ẹrù yín ránṣẹ́ sílé, ẹ ní ṣe lásán, ọkọ ọba dáàbà kò ní sáyìn lẹ́sẹ̀. Àwọn táwa wà nílùú tá a wà yìí ń kọ́, àní ti lérò kúrò dé, àní tòde rò kú wọlé. Iṣẹ́ tó gbé wa dé ọgbà ẹ̀wọ̀n tó wọn tì wá lọ́pọ̀ pọ́n, àbí n tí ó gbé wa dé ọ̀dọ̀ Alhaji Oríyọmí Hamzat tó ní ká máa gbẹnu sí Mike kò ní dé báyìí ní àtìyín, àní rí ń gbé sọnù bí kò ṣe bí ọmọ. Ẹ ká ṣe àwọn nǹkan yìí, ẹ jẹ́ ká sàn wọ́n nù, ṣe àti sàn wọ́n nù, ó yẹ kó sínú ike onídìrí kan ọ̀nàmọ́rí. Ẹ bá mi fi ọtí funfun, ó ti yé yín, ẹ bá mi fi omi àwọn àlùjànnú, omi ayé ẹ fi kì í. Lẹ́yìn ọjọ́ kẹta, ẹ mu ṣọ́ọ̀tì kan ní àárọ̀, ṣọ́ọ̀tì kan ní alẹ́. Lẹ́yìn ọjọ́ kẹta ni o. A lè fi omi ayé, a lè fi kì àgbo yìí. Bákan náà a lè fi omi ìyómi tá a mọ̀ sí omi lásán, a lè fi kì í. Ẹ jẹ́ ká fi kì í. Tẹ́ pé omi lásán la bá lò, ṣọ́ọ̀tì méjì òun ni à á lò ní àárọ̀. Tó bá di alẹ́, ṣọ́ọ̀tì méjì. Tó bá jẹ́ pé omi ayé la fi kì àgbo yìí, òun la fi kì í. Ṣọ́ọ̀tì kan láàárọ̀, ṣọ́ọ̀tì kan ní alẹ́ ni. Bí ó ṣe jẹ́ nìyẹn o. Fẹ́ni tẹ́ bá gbọ́ nǹkan tí mo sọ dáadáa, n tá a mú wá lórí ètò yìí náà ni báwo la ṣe lè tọ́jú ẹni tí àtọ̀rẹ́ bá sàn, àbí ẹni tí ó kù díẹ̀ káàtó fún lọ́kùnrin, tí ìjẹ́ ọkùnrin ẹ̀ tó kù díẹ̀ káàtó fún. Nǹkan tí a máa ṣe òun náà ní eléyìí. Bá mi lọ wá egbò àbo àti ewé àbo, gbogbo ń ṣe ẹ̀rùjù, bàká, ẹ̀pakún, àti egbò àìdán tọ̀rọ̀. Ẹ̀kẹ́ kéékèèké ẹ sàn nù, ẹ kó sínú ike ọlọ́mọrí kan, ẹ da omi ayé ẹ dà lé lórí. Lẹ́kọ̀ọ́ omi ayé la fi kì í, ṣọ́ọ̀tì kan láàárọ̀ ni la máa lò, ṣọ́ọ̀tì kan ní alẹ́, a máa lò lójoojúmọ́. Tó yẹ pé omi ìyómi la fi kì í, yàtọ̀ sí omi àwọn àlùjànnú, ó ti yé yín. Ṣọ́ọ̀tì méjì òun là á lò láàárọ̀, méjì ní alẹ́. Omi lásán ni o, tó yẹ pé omi lásán la fi kì í, ṣọ́ọ̀tì méjì là á lò. Tó yẹ pé omi àwọn àlùjànnú la fi kì í, tá a mọ̀ sí omi ayé, ṣọ́ọ̀tì kan là á lò láàárọ̀, à á lò ẹyọ kan ní alẹ́, a máa lò ní ojoojúmọ́. Pẹ̀lú ògo Ọlọ́run, a dúpẹ́ fún Ọlọ́run látara nǹkan yìí. Ojú ò ní tì wá, ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ dákun, kẹ́ ẹ tí máa lè máa gbádùn wa jù báyìí lọ, ẹ máa subscribe sórí ètò yìí, ẹ share program yìí, ẹ like, kí ẹ comment. Ire o, ó dìwọ̀ bí ọjọ́rọ̀.